yín tèmi ọ̀rá o mo kí n ò líbi kétékè àti àlóní a kú àsìkò o ìyanra yìí okun èmi olólùfẹ́ rìn nínú ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi ni mi lórí ètò Rálédè Èkìtì lóní o èmi ò gìrẹ́ òrílà ìjàre o kété olólùfẹ́ mi bá mi kí olólùfẹ́ ra o ìyáàfin Catherine Foyèkẹ́mi Ọ̀yákùdùyọ̀ fọ́jọ́ òbí rẹ̀ kọ́ lọ́run túmọ̀ ọdún kọ̀ọ̀kan túmú lé ọdún rẹ̀ lónìí o wókù ọdún wókù yèdún o àṣeyí ṣàmọ́dún o wàá pẹ́ láyé kọrin o ukú apá ọ àrùn apá o káre o wàá gbó wàá tọ́ owó lọ́mọ alálẹ̀ yẹ̀rọ̀yẹ̀ rẹ̀ owó lọ́mọ ajóṣìbí pèyìn dídà olùṣìbí ọ̀bà kan jólúlẹ̀ àbá rẹ̀ kéré mo lòmúrìn ògbèrè gbúdọ̀ jólúlẹ̀ àbá rẹ̀ o mo tún kì ọ́ súlé olórí rẹ̀ o ọmọ ọ̀tẹ̀rú ọba lóde ọmọ ògbérùgbọ̀n lẹ́kùn bóyá rẹ̀ mọ́lẹ̀ káre òwò ti ṣọdún wà á túṣẹ̀ rẹ̀ múrin o ọkọ rẹ̀ náà ikí mi kí ọ o bá mi délé kùdùyọ̀ ikí mi á kí ọ wúwo kú ọdún o olólùfẹ́ ń wo kú ìyọ̀dún o wà á ṣẹ̀rẹ̀ múrin wà á ṣọdún wà á ṣàmọ́dún o bẹ́ẹ̀ náà ni kété ọmọ rẹ̀ kí mi bá wa kí ọ o bẹ́ẹ̀ náà ni àbá rẹ̀ bàbá Fìlípò ní London ẹ kí n bá wọn kí ọ o báà náà ní kété yẹn ẹ̀gbọ́n rẹ̀ pátápátá ẹbí Ògúndọ̀là náà ẹ kí n bá wọn kí ọ o àti kété ẹbí Kúdùyọ̀ àtẹyẹ rẹ̀ àtàtà ìyá àfigé net Kúdùyọ̀ ẹ kí n bá wọn kí ọ wọ kú ọmọ ṣe o ìwọ káre ìwọ ti ṣọdún wà túṣẹ rẹ múrin o ìwà àgbo ìwà àtọ o ìwà àpẹ láyé o Foyèkẹ́mi o wọlé lónìí òwò lílo ní ọmọ olómúrin lílọ́lá èmi sùkú apá ọ̀wà dàbọ̀ bá kó a o ìjàre ènìyàn mi bá mi pín kí bá mi kí o ń ṣeun o.